àfìgbà tí mo fún ní iye tí mo lágbára kó tó fi mí lọ́rùn sílẹ̀. Ó tún gbowó àlùkùránì lọ́wọ́ wa ní Mẹ́kà kóun kó lọ sí Kaaba. Ọ̀tọ̀ ló gbowó àlùkùránì lọ́wọ́ wa ọ̀rọ̀ yín ò yé mi ìyá wa o. Àlùfùlání kẹ́ mú wo kùránì wá kóun bá yín kó. Aláàjì àfi kí àlùfùlání jáde kó tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. Ìyá wa ẹni Torí eléyìí ti sùúrù pọ̀ o. jù. Ẹni Mo ń sùúrù gbọ́ o. yín sà. Ẹ tún àlàyé yẹn ṣe. Ẹ jọ̀ọ́ torí gbogbo ayé ló ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ni Ẹni ó pé gbowó lọ́wọ́ àsanwó mọ́ṣáláṣí. Wọ́n ń lamina kan ló lọ́ fóun ní éka yẹn tó náà fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí. Àwọn Amẹ́ríkà àti Canada àti àwọn ilé tó kù fọ́rínà kìíní wọ́n sanwó fún àwọn òde san 50,000 more than 50,000. Okay. Nínú òtútù Canada -40 -50 tá máa jáde pẹ̀lú èjì wa la fi dáwó fún. Ìgbà tí mo sọ wípé mo ní problem kékeré kan ó ní kí lọ ra Quran òun máa ra Quran èjì mi over 60. Kùránì over 60 over 60. Sọ̀rọ̀ yìí ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ṣe ń gbọ́ o. Lẹ́yìn tá a rà tán ló tún ní kí tún sẹ́ńdà orúkọ àwọn ọmọ mi kó máa gbọ́ mi dáadáa màá dárúkọ mi kò sí nǹkan tó fẹ́ fi mí ṣe. Alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa barakatuh. Orúkọ mi ni Tajudeen Nasrullah. Ó ní bọ́dà kan ní àdúgbò wa tí dádì mi ti fi hàn tó ti mọ̀ wọ́n fún bí 12 years. Àwọn ni wọ́n sọ fún wa àwọn ṣiṣẹ́ ní under Sheikh Ahmad Alfulany. Wọ́n ṣiṣẹ́ lọ́ndà wọn. Àwọn ni wọ́n sọ fún dádì mi pé torí wọ́n ti mú dádì mi ní bí àfáà bí ẹ̀gbọ́n. Wọ́n sọ fún dádì mi pé ó ní link tí wọ́n fi máa pè wọlé sí orí ètò Alfulany. Ìgbà tí àwọn àti dádì mi ṣàjọ communicate, dádì mi wá gbà sí wọn lẹ́nu. Wọ́n wá sọ pé àwọn máa mú mi lọ sí ibi ọ́fíìsì wọn ẹni. Dádì mi wá gbà sí wọn lẹ́nu. Wọ́n sọ pé wọ́n mú mi lọ. Ìgbà táwa débẹ̀ wọ́n á fi mí sínú yàrá kan. Kò ń ṣèmi nìkan ni mo lọ, èmi àti ọmọ tí wọ́n mú lọ yẹn wọ́n gbé lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n wọn ní ọmọ ẹ̀gbọ́n ọ̀bọ̀dá Ṣákírù yẹn. Olúwa tóbi lọ́ba Ṣàkùrùláì ni wọ́n jẹ́. Ọmọ ẹ̀gbọ́n wọn wá ń gbé lọ́dọ̀ wọn yẹn jóbìnrin. Èmi àti ẹ̀ náà jọ mú wa lọ. Ìgbà táwa débẹ̀ wọ́n á fi wá sínú yàrá kan. Ọmọ ẹ̀ lọ́kọ́ pè wọlé. Ó sọ pé wọ́n ti sọ fún mi pé ordinary question ló máa dáhùn yín pé wọ́n ti bá kọ orúkọ tó máa pè. Wọ́n dẹ̀ tún jẹ orúkọ òun náà. Ìgbà tí ó wá kọ tọ́nù tèmi wọ́n sọ pé tèmi sọ pé question Mẹ́kà mo fẹ́. Màá sọ pé question Mẹ́kà mo fẹ́. Wọ́n wá sọ fún wọn ti bá mi kọ orúkọ. Wọ́n sọ pé question Mẹ́kà mo fẹ́. Ìgbà tí wọ́n á béèrè gbogbo question yẹn lọ́wọ́ mi mo dẹ̀ answer dáadáa. Wọ́n dẹ̀ mo dẹ̀ jẹ owó tó worth 2.4 million pẹ̀lú hajj. Mo jẹ hajj náà. Ìgbà tí a wá ń lọ dé bọ́dá tóbi Ṣàkùrùláì yẹn wá sọ fún mi pé ìsọ fún dádì mi pé wọ́n send account number wọn sáwọn. Ìgbà tí dádì wọn wá send account number wọn sí wọn, wọ́n wá send 10,000 naira sí dádì mi. 10,000 naira ni wọ́n send sí dádì mi. Sọ fún dádì mi pé wọ́n send account number wọn sáwọn. Ìgbà tí dádì wọn wá send account number wọn sí wọn, wọ́n wá send 10,000 naira sí dádì mi. 10,000 naira ni wọ́n send sí dádì mi. Nígbà tí a lọ polówó mo gba kọ́ọ̀lù kan àmọ́ mo ní láti pe kọ́ọ̀lù yẹn padà. Mo ti ń pe kọ́ọ̀lù náà padà báyìí. Alhaj ọmọ tó wìn ní hajj yẹn. Hello, salamu alaikum. Hello, salamu alaikum. Bẹ́ẹ̀ ni ìyá mi fẹ́ bọ́gà sọ̀rọ̀. Baba, my president, Alhaj Muslimuddin Ayinde Akínsànyà Olúọmọ MC.
500,000 láti ọ̀dọ̀ Alhaji Musliudeen Ayinde Akínsànyà MC fún Musliudeen láti Ìlọrin tó win ní hajj 2024 ojú òní tì í lágbára tọ́lọ́ 500,000 alhamdulilayi olówó ẹ̀jẹ̀ báyẹn èló lówó ẹ̀jẹ̀ ọmọ tí ó ń jẹ òfò èló ló jẹ́ oh my god 2,265,000 kò tí ì tó bẹ́ẹ̀ ò dúró ò ń bọ̀ o. Ali Yusuf Ali Yusuf Ali Yusuf Ali Yusuf ìdílé tọ́lọ́run mi sílé nínú ìdílé tọ́lọ́run mi sílé nínú ó wá jèlò ó jẹ́ 2,365,000 tó pẹ̀lú hajj kan 2,400,000 ni o 2,400,000. A few moments later. Sẹ́yìn náà dáwọ́ ni ìyá wa. Akúkú dáwọ́. A dáwọ́ lórí àtẹ̀jẹ̀ sórí àkáǹtì ẹ̀. Èmi àtọkọ mi. Gbogbo nǹkan tó bá ń ṣe lórí online la máa ń dáwọ́ ẹ̀. Ọ̀tọ̀ ló máa gbowó kóun fẹ́ lọ sí Mẹ́kà ní 2018 ló ní pa fóun lówó kóun fi ṣe tàwáfù fún wa. Owó bíi tàwáfù bíi ti kí ni. Ní Mẹ́kà gbogbo wà ní lọ́wọ́ wa. Lọ́wọ́ ká wọ́n bá yín tàwáfù. Bẹ́ẹ̀ ni. Àfìgbà tí mo fún ní iye tí mo lágbára kó tó fi mí lọ́rùn sílẹ̀. Ó tún gbowó àlùkùránì lọ́wọ́ wa ní Mẹ́kà kóun kó lọ sí Kaaba. Ọ̀tọ̀ ló gbowó àlùkùránì lọ́wọ́ wa ọ̀rọ̀ yín ò yé mi ìyá wa o. Alfulany kẹ́mú wo kùránì wa kóun bá yín kó. Àfi kí Alfulany jáde kó tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. Ìyá wa ẹni torí eléyìí ti pọ̀ jù. Ẹni sùúrù o. Mo ń gbọ́ yín sà. Ẹ tún àlàyé yẹn ṣe ẹ jọ torí gbogbo ayé ló ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ni ẹni ó pé gbowó lọ́wọ́ asanwó mọ́ṣáláṣí. Wọ́n ń lami nọ̀kan ló lọ́ fóun ní éka yẹn. Tó náà fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí. Àwọn Amẹ́ríkà àti Canada àti àwọn ilé tó kù foreigner kìíní wọ́n sanwó fún àwọn òde san 50,000. More than 50,000. Okay. Nínú òtútù Canada -40 -50 tá máa jáde pẹ̀lú èjì wa la fi dáwó fún. Ìgbà tí mo sọ wípé mo ní problem kékeré kan ó ní kí lọ ra Quran òun máa ra Quran èjì mi over 60. Qurani over 60 60 over 60. Sọ̀rọ̀ yìí ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ṣe ń gbọ́ o. Lẹ́yìn tá a rà tán ló tún ní kí tún sẹ́ńdà orúkọ àwọn ọmọ mi kó máa gbọ́ mi dáadáa màá dárúkọ mi kò sí nǹkan tó fẹ́ fi mí ṣe. Ìyá wa ẹ bẹ̀rù lẹ́ ń sọ yẹn o. Èmi ò bẹ̀rù Ọlọ́run nìkan ni mo bẹ̀rù. Allah ẹni sùúrù. Mo convert sí Christians Muslim níbẹ̀ tó dójú Islam tì mí. Yé Alfulany Ọlárẹ̀wájú. Ó dójú tì mí gan. Ọlárẹ̀wájú. Mi ò expect ní kó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe dún ẹnu fún yàn lórí platform. Má bá mi share. Nígbà tó gbowó tó rí pati karùn-ún bí ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ṣe bórí Facebook láti mọ́ra you can imagine báwo òbí Ọlọ́run máa bí. Ẹni sùúrù ìyá wa ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ni sà. Ẹni sùúrù o. Ẹ ń sọ Mo fún mi gbọ́. pé ẹ lọ sí Mọ́kà Alfulany ní kẹ́ mówó wá. Ní 2018 bẹ́ẹ̀ ni àti lọ sí Mọ́kà rárá ní 2018. Ok. Tó sọ pé kí n máa mówó fóun fún báwa tàwa fún ó ní bẹ́ẹ̀tì kò ní ìgbà tí mi ò lọ sí Mẹ́kà plan mi fún Mẹ́kà is last year 2019. Àfìgbà tó lọ́ mi lọ́fun tí mo fi fún ní iye tí mo ní mo mọ̀ pé owó yẹn kéré bẹ̀ kò tẹ́ lọ́rùn. Ó ní kẹ́ mú owó tàwáàfù wa kó bá yín tàwáàfù. Bẹ́ẹ̀ ni mi ò kúrọ́ ọmọ tí bá kúrọ́ ọmọ kẹ́lẹ́dẹ̀ ẹ̀jẹ̀ mi níyà. Alfulany ẹ̀yin ìyá wa ẹ̀yin pé ìdọ̀tí inú ẹ̀sìn Alfulany ṣe bẹ́ẹ̀ rí. Nígbà tó bó ṣe gbowó yẹn kó máa gbọ́ kó lè gbọ́ pé mi ni mò ń sọ̀rọ̀ ó tún sọ pé ọkọ mi ọ̀tá ọkọ mi máa kú ká tó lọ sí Mẹ́kà last year.
àti sáré sanwó fún 21 days ló máa ṣe àdúrà ó ní ẹran méjì ló máa pa láàrin 21 days ìwọ́n tí mo fẹ́ ṣàdúrà fún wa you are not at home ó ń lọ káàkiri Ìlọrin Ìbàdàn gbogbo ẹ̀ mo dẹ̀ sọ fọ́lọ́run pé téèyàn bá gbowó èrú lọ́wọ́ mi Ọlọ́run àdé èmi ti fún ẹ nǹkan tó fẹ́ gbà àdébìtì àdúrà kan mi ní àsàlátù wa ń bí báyìí mo wá sọ fún mo ní àdúrà tí ẹ̀kọ́ ẹ bá mi ṣàdúrà fàdúrà wa gbà o ó ní kí n mówó wá kán kí gbàgbà àti àsárà yẹn wá sí Nàìjíríà kó bá mi ṣe mo ní nà án. ìyá wa ẹni sùúrù náà o ẹ sọ̀rọ̀ kan pé Alfulany náà fẹ́ bá yín ṣàdúrà ó wá ní kẹlẹ́ ọ̀rá Kùránì wá ní iye éèjì yín. iye éèjì ni ìgbà tí yóò tún tó ló tún ní kí sẹ́ńdì orúkọ àwọn ọmọ mo wá fún ní wrong name àwọn ọmọ ó ní wọ́n máa ṣe àlùkùránì kọ̀ọ̀kan éèjì ọmọ kọ̀ọ̀kan tọmọ kọ̀ọ̀kan bá jẹ́ 40 years that means 40 years 40 Qurans ní máa rà. níbo la yé ń lọ àlùwàsùrè níbo la yé ń tọ̀ lọ. Alfulany recently ya ṣùgbọ́n wọn nígbà tí bàbá ìbẹ̀ta kan lọ kọjú bọ̀ yẹn àtùgbọ́n báwo ni mọ́ṣáláṣí ṣe ń lọ ó ń lọ dáadáa. then inú mi ò dùn sí wọn torí pé wọ́n gbowó èwù lọ́wọ́ èmi àkọ́kọ́ mi. My husband was over 70. He's over 70. Alfulany ṣó ń gbọ́. Owó yìí ò lálùbáríkà fún. Kò dẹ̀ bẹ̀rù àtúbọ̀tún ẹ̀ ń pé òun náà bímọ sílẹ̀. ṣó ń gbọ́. Àti gba ó tún lọ́wọ́ lọ́wọ́ pé ká sanwó ó gbowó ẹran lọ́wọ́ wa tèmi àti tọkọ mi. Wọ́n pẹ́ràn kankan. Yes. Mẹ́ta àkọ́kọ́ mi tí mo lọ wọ́n pẹran ààrẹ ẹran tí wọ́n pa ẹni tó bá fẹ́ mú náà kó mu. ẹ̀yìn yẹn ló tún gbowó Quran ní kò fẹ́ ra Quran kò bá fi stamp sí kò fẹ́ lọ sí Sita Quran tó ń fún wa lọ́fẹ̀ẹ́. Mẹ̀dínà ọ̀fẹ́ náà ti fún wa ká tó lọ sí wọnú plane. Ọ̀dà ó yẹ kó lọ change ara wọn. Honestly ó yẹ kó lọ change ara wọn kò dìgbà tó bá pariwo síta àní ó tún wá bóòdù pé mọ́ṣáláṣí ó ń bo ní mọ́ṣáláṣí ti ń bọ̀ ẹni tó ní ilẹ̀ kó kúkú sọ síta kó nǹkan lòun lè lẹ̀ yẹn wọ́n kàn tó dúpọ̀ lè nílẹ̀ kiri tó bá rí pé léyà eléyìí lè mówó wá fáwọn wọn á bọ́ sórí pásítọ̀ nǹkan máa dáwó fáwọn kò dáa. pẹ̀lú omi gbé ni mo fi ń bá yín sọ̀rọ̀ kò da ọba Islam jẹ gan ó tó stage kan mo ti fẹ́ kàn láti padà ọkọ mi wà ní àwọn olè mo ti fẹ́ padà sí Christian. ẹ má padà sí Christian ìyàwó ẹ má sí akégbàmígbàmí wá bá yín ẹ̀dẹ̀ pààyàn nínú jẹ́ pẹ̀lú gbàmígbàmí. sẹ́yìn kọ́ ni Alfulany ṣe pé bàbá kan arúgbó. bẹ́ẹ̀ ni ẹ̀yin yẹn gbọ́ o tí bàbá arúgbó sọ pé mi pé ṣáàtọ́jú àmọ́ ní kọ́ bá ṣe òtítọ́ pẹ̀lú ọjọ́ wọn kọ́ máa gbóhùn mi dáadáa. bàbá arúgbó tún sọ fún yín pé ṣé ti bá ṣàdúrà fún yín tàdúrà yín bá gbà. bẹ́ẹ̀ ni èmi dẹ̀mọ̀ pé irọ́ lọ pa torí wọ́n ti ṣe wẹ̀ fún mi rí nílẹ̀. ṣé màmá tọ́jú mi tí bàbá yín ṣe ti bẹ̀ lọ́hùn fún yín tàdúrà yín fi gbà. ṣé màmá tọ́jú mi Alfulany ò ní kúre olórí burúkú. o tún gbà wọn o tún ṣe fún wa náà papọ̀ mọ́. ó yẹ kíyàwó wọn jókòó kíyàwó wọn bá wọn sọ̀rọ̀ àti obìnrin pé ó ń dọ̀tí ìyàwó ó ń dọ̀tí àwọn ọmọ ó tún ń dọ̀tí Islam. owó yìí náà ṣàní anything ẹ ti lọ tójú bọ̀ ẹni tó lọ mú ìyá lọ gbà wọn bẹ́ẹ̀ tàjáde ẹ tójú bọ̀ ń gbà yẹn. Alfulany olè. ẹ jẹ́ ìpínlẹ̀ kan lómi pé wọlé bàbá. ẹ ṣe púpọ̀ ìyá wa láti United States of Canada. Canada. bẹ́ẹ̀ni. not United States US. ìyá wa ẹ ṣàfòyìnbó tèmi lẹ́nu Canada for one. ṣèbí Nàìjíríà dáwà United States. a ti gbóhùn mi àjà mọ̀ pé torí náà mo ṣe fi orúkọ tọkọ mi sí. ẹ mọ̀ pé gbogbo ìlú ló unite. ara ìlú tó unite papọ̀ mọ́ Nàìjíríà tí Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà Kaduna wà ń bẹ̀ Kánò wà ń bẹ̀ Èkó wà ń bẹ̀ Ìbàdàn wà ń bẹ̀
bẹ́ẹ̀ni àwa pẹ̀lú bí wọ́n unite pọ̀ ní ìdájọ́ jẹ́ United States of Nigeria. mọ́sálà. Amẹ́ríkà nìkan kọ́ ló unite. ẹ ṣe ń pọ̀ mọ́. lórí platform owó àwọn ẹlẹ́wọ̀n lọ́dà ni owó àwọn ọmọ tó ń tọ́ lójú mi èyí tó dé láti Saudi tó fìyà jẹ kò sí nǹkan tó ṣe tá àdáwọ́ ẹ̀ wọ́n sì tún máa sọ pé àwọn 50,000 kí ni abà kọ́ lọ bí Ọlọ́run kọ́ lọ túbá kọ́ wọlé fún idọ́ méje kọ́ lọ jókòó àdúrà kọ́ tọrọ fáforíjì Ọlọ́run ọba láforíjì Ọlọ́run àforíjì wọn kọ́ dẹ̀ jáde lórí platform kọ́ sọ pé kọ́ jọ kọ́ má bínú o kọ́ bẹ gbogbo àwọn kọ́ dáwó kọ́ má bínú simple. àmín tó ẹ ṣe ń pọ̀ mọ́. kọ́ dún yes sir ó dà sir. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín ìyá wa láti United States of Canada torí pé ẹmọye state tó yí gbogbo yín jọ parapọ̀. bẹ́ẹ̀ ni bàbá mi kọ́ ẹjọ́ mo fàṣìkò wípé gbogbo àwọn fọ́rínà kọ́ yé dáwó kí wọ́n tí tó bá ti bọ́ síta tí tó náà fẹ́ ra má dáwó fún wọn mọ́. tálẹ̀ pé ìyá wa mi ò gbọ́ o. A few moments later. ó lè lóun fẹ́ fi eléégún joyè a ní ẹ filẹ̀ tẹ́bá tí wọ́n bá ní Fúlàní sọ tí wọ́n lo gbáǹkó irú gbáǹkó òṣìwò ló ń lò yẹn náà wọ́n á máa lo gbáǹkó lórí òun bá nǹkan jẹ́ o tún lo gbáǹkó wo tí bá gbé ọ̀rọ̀ ẹ síta gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n máa péjọ ṣépè fún ẹ ní wà láìka láì confam mo sọ fún ẹ confam òun ni mo sọ fún ẹ tí bá gbé ọ̀rọ̀ ẹ jáde lórí ọ̀rọ̀ ìṣekúṣe tó ń ṣe fáwọn ọba wọ́n máa péjọ báyìí ṣe mí tí ṣépèlé ẹ lórí ni fún tó ṣe fúyàwó wọn àbọ̀rọ̀ pé ọlọ́pàá eré ni eré ló pé ó wá kàkà kan tún wá máa wá kó fárẹ̀ balẹ̀ ó wá ń sáré kiri ó tún wá ń sáré kiri ó tún tẹ̀ bọ́tì kiri ìwọ àti kílógè láti monitoring níkẹjà tẹjọ́ ń ṣe jákujàku ṣe ní gbogbo àti wà tó ń mú ti wò mi ò rò pé a máa parí ọdún yìí kó tó di pé wọ́n máa invite ọlọ́pàá yẹn sábà. ó yẹ káwọn tiẹ̀ pè é pé kí ló fẹnu sí fún Sani Fúlàní òun tó ìyàwó níyàwó ni tí mo ní proof ẹ̀ lọ́wọ́ mo ní proof rẹpẹtẹ lọ́wọ́ gbogbo àwọn jákujàku tó ń ṣe kiri mo ní lọ́wọ́ ṣé kò ń ṣe ni èèyàn tó gbowó mọ́ṣáláṣí tí ò kọ tó ní gbogbo aburú atrocity rẹ ọ̀fẹ́ rìsíìtì lọ́bẹ̀ kó lọ́ní kó print out receipt wọn jáde náà kó gbé fèkì lé lọ́wọ́ àbí o fẹ́ fi dúdú ojú tiwa àbí o bá wò ní kọ̀fáàmù ẹni o bá ń ṣeré ni o wá ní gbogbo owó o ti gbé lọ ẹ̀yin ìyàwó ẹni bàbá wa Alfulany ó máa ń lo ète kan fún yín ó ń gba yín ẹ̀jẹ̀ ń já yín every Ramadan Alfulany bá fẹ́ ṣe program MTN máa ń fún 7 million naira confam ni o àwọn MTN tó bá ti wá di wọ́n fẹ́ fún 7 million yẹn wọ́n wá yọ táàsì kó ń bẹ̀ bóyá bí táàsì bí 500 àwa kù bí 600 and kìíní kan or 650,000 I mean 6.5 million jàre ló máa kù àwọn ayọ bí 500,000 bí tax wọ́n máa ń yọ Alfulany máa kó tó di pé ó ṣe program kó tó di pé àwẹ̀ dé a ti máa pariwo ẹ̀yin ìyàwó ẹ sọpọ́tì wá o abẹ́sàn owó TV program abẹ́sàn owó TV program àwa gba owó yẹn lọ́wọ́ ó máa jẹ́ ilé oro àtúnjẹ́ ilé egungun wọ́n máa já owó fún wọ́n á já 3 million fún or 3 million fún tó máa gbà cash lọ́wọ́ lórí fíṣẹ̀bílì láì mo ní proof ẹ̀ lọ́wọ́ mo máa play nísìn ó máa gba owó yẹn lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó bá wá gbà tán tó gba gbogbo ẹ̀ tán lọ́wọ́ àwọn èèyàn yẹn àtúwá tó bá máa parí gbogbo àwẹ̀ àìṣẹ̀ tó wá gba 7 million lọ́wọ́ MTN ta ló ń gbá ó ń play pẹ̀lú intelligence àwọn èèyàn irú owó yẹn ló wá sí pé òun fi inú kíní yẹn ló ti ń polówó oyè tó fẹ́ jẹ ló ń polówó gbogbo ẹ̀ pé kíní kan inú ẹ̀ ló ti ń polówó ẹ̀ o gbogbo àwọn gbé lọ fún radio station kọ́ bá polówó ẹ̀ agbé lọ fún TV station kọ́ bá polówó ẹ̀ àwàdà ló ń ṣe lọ́mú proof ẹ̀ wá mo máa play ẹ̀yọ kan sìn ẹ jẹ́ ká gbọ́n tí
ó ń sọ mí báyìí bismillah. Alhamdulilayi Rabbil Alamin. Owó tí wọ́n ní ká san lórí pension yẹn ní 3 million naira. Ìwé ẹ̀ náà rèé o bá a ṣe fi ràn wá lójoojúmọ́ náà nìyẹn 3 million naira lówó tó ní ká san fún 30 days nínú oṣù àwẹ̀ Ramadan. Ṣùgbọ́n tí wàá fún wa ní gbèdéke ọdún 23 oṣù yẹn ní ká sanwó yẹn dà. Nígbà tá a rí bá mi jọba pè wọ́n léni pé owó yẹn ní àgùdọ̀ rúra wá pé but astagfirullah mo sọ fún wọn pé ó lè ṣeé ṣe ká má rí owó yẹn ní ọjọ́ Monday kọjọ kọ fún wa di on the 28th on the 28th yẹn máa di ọjọ́ Saturday wọ́n ṣàlàyé fún wa di on the 30th oṣù yìí tí wọ́n ní ká fi san owó yẹn kọ́lọ́wọ́ lánàá lè ara gbígbàdúrà kan náà tẹ̀ tún nìyẹn tí wọ́n yarí mọ́ wa lọ́wọ́ pé dáadáa ẹgbẹ̀rún sálọ̀ di 23 ni mo la fẹ́ lọ mo la fẹ́ gbà kò síbi la fẹ́ lọ kò síbi la fẹ́ gbà tí wọ́n á takú sọ́dọ̀ Ọlọ́run náà ni torí bọ́dọ̀ ẹ̀ náà ni òun náà ni gbogbo nǹkan wà lọ́wọ́ ẹ̀ alhamdulillah àwọn tí wọ́n ti fún wa ní owó Alhaji Bọ́lá Shakira Ẹkúnsúnmi wọ́n fún wa ní 100,000 Abímbọ́lá Abdulfatah wọ́n fún wa ní 200,000. A few moments later. Wá gbé mi sórí afẹ́fẹ́ láwọn ò kọ́lé àwọn ra mọ́tò fún mi àwọn kọ́ mọ́ṣáláṣí àwọn ó sì ra mi ní Mọ́kà. Mo tó wá sọ ní díẹ̀díẹ̀ lérí rẹ̀. Alfulany Alhaji Alfulany ó ní kí n wá ṣọ́ọ̀bù. Àwọn ṣọ́ọ̀bù méjì lágbàdo tó wọ́n òun ni wọ́n mú. Ìjọ tí Alfulany ó rajà síbẹ̀ kò mú mi lọ kò mú ọmọ mi lọ. Ìjọ tí Alfulany ó rajà sínú ṣọ́ọ̀bù yìí kò mú mi lọ kò mú ọmọ mi lọ kò mú kẹ̀kẹ́ tí ń jára mi lọ. Alfulany mú olóróró ó mú àbúrò rẹ̀ ọmọkùnrin kan ọmọ dání arọ ọmọkùnrin náà lẹ́yìn rẹ̀ mú lábúrò òun àrí lẹ́yìn rẹ̀ mọ́ o ni wọ́n lọ fi márúwá rajà wá márúwá ni wọ́n fi rajà wá fún mi. Wọ́n ra ìrẹsì 10 sẹ̀mó kékeré àti sẹ̀mó ńlá náà jẹ́ 10. Wọ́n ra spaghetti náà 10. Wọ́n ra jẹ́ríkò òróró 2 fún mi tí wọ́n ra fún mi nù. Ìjọ tí wọ́n ra dé wọ́n gbé ìwé fún wa bóyá wọ́n ti gbàgbé pé àwọn gbé ìwé fún wa ní ìwé ń bẹ ní ọ̀dọ̀ Àfàjẹ́lílì. Ìwé ń bẹ ní ọ̀dọ̀ Àfàjẹ́lílì. Gbé ìwé fún wa jọ náà wọ́n kọ 900,000. Lẹ́yìn 900,000 wọ́n san tí rí wọ́n san 450 430 owó ṣọ́ọ̀bù 430,000 owó ṣọ́ọ̀bù. Wọ́n fún ọmọ tó kan kántà ọmọ tó kan kántà wọ́n fún ní 60,000. Ọmọ tó ṣe POP wọ́n fún ní 35,000. Tí mo rí nù fúnra wọn wọ́n ra jẹnẹrétọ̀ kékeré kan báyìí wá fún mi. Fúnra wọn wọ́n ra fáànù níjọ́ náà. Kò sí kankan tí mo tẹ̀lé wọn lọ. Kò sí kankan tí mo tẹ̀lé wọn lọ. Òkìkí tí wọ́n wá fi mí pa ó wá báyé mi jẹ́. Òkìkí tí wọ́n fi mí pa bí wọ́n ṣe ń gbowó wọn lérí social media ní gbogbo ayé rí. Wọ́n ṣe ń gbowó wọ́n tún wá lé mi wọ́n tún kéde. Wọ́n tún wá ṣọ́ọ̀bù mi wọ́n tún kéde. Ayé fojú sí mi lára.
ìdààmú lóríṣiríṣi ni mo rí. Ó ní àmì mọ̀ pé Ọlọ́run ò ní pa mí.